Valentine Aburo Obesere olórin Fuji ńlá mà ló ti fọ̀rọ̀ ránṣẹ́ ó fòkò ọ̀rọ̀ ránṣẹ́ sí Pasuma Alabi àti Wasiu Ayinde. Kí ló sọ nípa wọn? Gbogbo bí wọ́n ṣe bẹ̀rẹ̀, gbogbo b'Obesere ṣe ràn wọ́n lọ́wọ́ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Gbogbo ẹ̀ ni Aburo Obesere yìí tò síbí yìí ó tò sínú fọ́nrán gidi gan. Ló wá ń jẹ́ kó yé wọn àwọn ohun tí ò yẹ kí wọ́n máa ṣe, àwọn ìgbésẹ̀ tó ń gbé tí ò yẹ kí wọ́n gbé. Ṣó yẹ kó jẹ́ páwọn ni wọ́n máa láwọn ò fẹ́ gbórúkọ Obesere? Ẹ wo ọ̀rọ̀ yìí ò ṣaláì ní ṣe pẹ̀lú ohun tó ṣẹlẹ̀ lọ́jọ́ sí láàrin Pasuma àti Taye Currency. Kí ni Aburo Obesere yìí fi ránṣẹ́ sí Taye Currency? Irú èèyàn wo ló pe Currency? Àwọn iyì wo ló fi ránṣẹ́ sí Currency nínú fọ́nrán? Ẹ wo ẹ̀kọ́ kí sẹ́sẹ̀ ràgó arákùnrin yìí sọ̀rọ̀ òkò ọ̀rọ̀ jábọ́ ẹ̀yin náà ẹ gbọ́. Welcome to CrossBlog X TV. Remember to like, share and follow us. Ìràwọ̀ Obesere ló tàn ẹ́, ló tàn ìràwọ̀ tiẹ̀. Ògo Obesere ló gbé ẹ yọ. Inú live tape ẹ̀gbọ́n mi ní kẹ́nẹ́rì náà ti kọ́kọ́ gbọ́ ohùn ẹ̀. Àwọn èèyàn gbọ́ nǹkan tó ń kọ. Wọn ò gbọ́ nǹkan tó ń kọ. Sudan ni wọn ò gbọ́ nǹkan tó bọ̀ yìí kọ. Ẹ̀gbọ́n mi ní ẹ filẹ̀, ẹ jẹ́ kó máa ó bá yá ó sì máa ń practice ẹ̀ ni. Lójú ẹ̀yàn ọmọ 1995, ẹ̀yàn ọmọ 1990, tẹ́ ń dá sọ̀rọ̀. Ẹ̀yàn ọmọ 1990 tẹ́ ń jan pátá. Ìdídowó ló máa lọ ń jí ẹ nínú móòlù ẹ̀ ni mo ṣì kọ́ wá gba máìkì lọ́wọ́ Àkàndé ní 3:30 to 4. Ẹbí tiwa tó mú ẹ tó ó pa ẹ pọ̀, ó sọ ẹ dọmọ, ó dà ẹ pọ̀ mọ́mọ́ tọ́. Ẹ̀gbọ́n ọ̀ráyè tiwa nígbà tẹ́yìn tó mú yín kiri ọ̀ráyè aráàta ló kọ́kọ́ tọ́jú, ó dẹ̀ mọ ohun tó ń ṣe nítorí kán lè jẹ́ nǹkan tó ń gbé dání kó lè pẹ́, tó bá pẹ́ ló máa ran gbogbo fámìlì, tó bá pẹ́ fámìlì àpadà ṣe kìnìún àpadà jẹ́ ńbẹ̀, ojúlùmọ̀ ń jẹ́ ńbẹ̀, aráàta jẹ́ ńbẹ̀ ń sìn. Ó ló mú ẹ dọ́dọ̀ àwọn big goons, àwọn fans, gbogbo àwọn ọmọ onímọ́tò oníṣítà ní bọ́dílọ́n, àwọn ọmọ ọlọ́jà ní Sùúrùlérè, àwọn gaima tí wọ́n dúró tán tírú wọn ò bá gbé music kó jẹ́ onífàájì, music ò lè lọ anywhere, ẹ gbàgbé. Àwọn wo lẹ́rọ pé wọ́n promote hip hop tó fi rí fídíò owó ńláńlá. Aburo Obesere Valentine ló ń sọ̀rọ̀ yìí. ńlá ṣe àwọn lẹ́rọ pé wọ́n promote hip hop, ẹ gbàgbé. Èló là ń padà fẹ́ máa promote, ká fẹ́ máa ṣe fídíò 10, 20, 50 million. Àwọn kan ló wà lẹ́yìn tó dúró. Àwọn yìí Àkàndé ẹ̀gbọ́n mi lèmi rí ní olórin tó ń fún lórin ẹgbẹ́ ní nǹkan jẹ. Kò ń ṣe kó máa fún ẹlẹ́ja jẹ, ó tún máa kọ́ ẹlẹ́ja pa ni. Sànjẹ́ Ọlọ́run tẹ́yìn débì kan tó yẹ kó máa gba ṣóò méjì. Àbá ṣóò méjì ti wà lẹ̀ lẹ́nìí nìkan náà ni. Bàbá ní òun máa lọ ṣe tọ̀sán, ẹ jẹ́ kí Pasuma máa lọ ṣe ta lẹ́sẹ̀ wọn kí wọ́n ní tètè dá mi lóhùn, wọ́n ní tètè jẹ́ kí n lọ lọ́sàn-án yẹn. A gbé ṣòwò yẹn fún ẹ, wàá máa lọ kọ nínú títí tó máa fi join yẹn bẹ. Ẹjọ́ máa padà wá sílé Sànjẹ́ Ọlọ́run Tóyìn ní abúlé Ẹ̀gbá. Àjọ ń sùn bí àjọ ń jí ń bẹ̀ ni. Bẹ́ẹ̀ ni ọ̀dọ̀ Sànjẹ́ Tóyìn ní kọ́kọ́, ọ̀dọ̀ Tùlá máa ní àkọ́lọ́hún forí jà méjèèjì, iyọ̀ ní sàṣoṣo orí ẹ̀ lágége títí tó dọ́dọ̀ Bọ̀dé Dìwé. Ọlábọ̀dé ọmọ Oyèdépò òní bàjẹ́ ìní gbọ́kú ẹ̀. Ọ̀dọ̀ Adé tẹ̀lé akọ́ ó promote ẹ débẹ̀, ìwọ ni wọ́n ò wá fẹ́ kó máa dárúkọ Àbáàsì, ó fẹ́ kó máa dárúkọ Àbáàsì lẹ́gbẹ̀ẹ́. Wá ní kọ́pì Àbáàsì, ẹ wá ní kọ́mọlọ́mọ kú báńsì ṣáàmà ńlá bàbá gómìnà lọ́la inshallah bí kúdírátì láì ní kó máa lọ ṣe apolo. Wá lè ròyìn lórí gbogbo èyí tó túlẹ̀ yìí nípa Pasuma àti Wasiu Ayinde Ati. Kí lè ròyìn? Ẹ drop comment and remember to like, share and follow us. Thanks for watching. A lọ fún ìpolówó ọjà pé WhatsApp number page yìí. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín, iná agbára Ọlọ́run máa jó dànù.
kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. Ẹ ti pàdé wòlíì yín ló fà, ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 7025 475427 +234 7025 475427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.